ẹ wò ẹ mọ̀ bí náà ti ìbàdàn ẹ bá wa wá iyán kò bá ń ṣe yín ìwú àti ìjẹta ẹ wò jẹ́ àjẹ. sẹ́yìn ò ní jẹ́. kódà kó jẹ́ ẹ̀bá ọjọ́ kan láti ọjọ́ kan ní ọ̀fọ́ báyìí. Kíre. Ṣé ojú yín fọ́? Ẹ rí pẹ̀ rí wípé mo rugi lórí. Ọ̀gá mi ẹ bá rí pé kí gbẹlẹ̀ rú ebílẹ̀ lẹ̀ ń gbé lọ. Òsàn kí ọ̀sán ilé sẹ́yìn. Ṣé bẹ́ẹ̀ bá wá gbà lórí mi ó léèwọ̀? Ṣé ẹ dágbére fún apẹ́ àròkọ tẹ́lẹ̀? Ẹ bá mi wá lò mọ́. Gbogbo etí mi ṣe tó ń pa gbogbo ẹ̀ náà ń ròyìn fún mi bẹ́ẹ̀ ṣe máa kóra yín jọ ìwà àtàwọn gáǹgì ẹ̀ tẹ́ ẹ máa jà tẹ́ ẹ máa gúngò tẹ́ ẹ máa gúnbẹ̀ tẹ́ pé tẹ́ ẹ mojú kẹ́ fa gbó kẹ́ mọ tí kẹ́ mọ sí kẹ́kẹ́ ṣe ṣe lọ. Ó di ọ̀nà àpàdà tí ó gbé. Àdúrà tí gbogbo yín pè lọ́mọ mi ọmọ mi she's not my daughter. Ẹ kàn fúnra yín gbójú sí ilé mi lélẹ́ fún mi gbágá. Èyí tó kàn wá bẹ̀ ni pé ìwé tèmi ké yàtọ̀ sí ti yí báyìí nígbà tí mo parí HND mi máa lọ sí wẹ́ẹ̀dì Unipetroleum mo ti jáde. Sórí ọ̀rẹ́ rẹ̀ Gani tó fẹ́ máa ṣe àfarawé rẹ̀ yóò tẹ̀ o. Gani o fún alẹ́ sì ń sẹ́sọ̀. Àbẹ́ àtọwọ́. Sẹ́kọ̀ọ́ àbúkú rẹ̀ sọ ẹni sí àgbo tí bá ń padàbà tí pàrókò ya ẹ sẹ́rí àràbà yìí kápẹ́rẹ́ àti ẹ̀wà gẹ̀ẹ́tì roko tábà ní àràbà kàtàkàtà tí wàá òun. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wá sọ̀tọ̀ fún yín o Àlàbà ní sunkún rògbò ẹ̀ lẹ́sùnkún ọmọ yín. Bẹ́ẹ̀ ni. ẹ dákun ẹ mọ́ bínú ẹ̀bẹ̀ làbòsí kàkó lè jẹ́ aráyé gbé ìyá mi ọlọ́mọ olú àṣàkẹ́ tẹ́lẹ̀ àyà òtúbà yín rè ìyá mi mo fi ruyọ̀ yín o ẹ dáríjì mi ọmọdé ni níwọ̀n ọmọ yín jẹ́ mẹ́jọra lọ. Ẹ sí ìyàwó rere olórí burúkú tó wọ sọ kòtò ra wọn yìí aláwọ oníṣòkòtò kátókátó ìyẹn sọ pé mọ̀dì bá fẹ́ gbé báàgì sọ́kọ̀ ní bá bàtà mú kó kọ́ lọ bàtà tó wọ̀ kọ́lọ́ láyọ̀tì.